ṣe bà mí lórúkọ jẹ́. Ọmọ èyí tí o fi fún mi o, kó má ṣe dàgbà yà láyé o, kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Bá mi wò ó láwòye, kó má ṣe dàgbà yà láyé o. Bá mi wò ó láwòye, kó má ṣe dàpọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Ọmọ èyí tí o fi fún mi. Ní orúkọ Jésù Kristi tó ṣe iyebíye, la kí gbogbo wa káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì tòní tí ìjọ Anglikani ní Dáósìsì fẹ́ ṣe ètò rẹ̀. A ti gbàdúrà wípé gbogbo ohun tá a gbọ́ lónìí, a ó gbọ́ lágbọ́yè, kò ní dìde sí wa ní ìdájọ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa àtọlọ́run wa, ṣe la dúpẹ́ lọ́wọ́ rẹ ní àkókò tá a wà yìí, a gbé ọ̀gá. Ẹ̀yin ológo, nítorí pé ìwọ fúnra ara rẹ ni ọ̀ràn ọmọ níṣẹ́ fàyàtì. Bàbá, a fẹ́ kó gbẹnu wa sọ̀rọ̀ lákòókò yìí, Olúwa wa ró wa lágbára o. Gbogbo àwọn tí ó gbọ́rọ̀ yìí, etí gbọ́ àti àyà àgbàṣe, Olúwa kó fi fún wọn. Ìjọba ọ̀run jẹ́ kó jèrè fún gbogbo wa. A máa yìn ọ́ títí láyọ̀. Jésù Olúwa wa. Gẹ́gẹ́ bí a ṣe ń bá bọ̀ lórí ẹ̀kọ́ Bíbélì nínú ìjọ Anglikani ti Dáósìsì Ifẹ̀, ẹ̀ka àkòrí wa ní ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run. Orí ọ̀rọ̀ tòní ó ní a pè ní ìbáwí, kọ́kọ́rọ́ tó ṣe pàtàkì ní títọ́ ọmọ. Ìbáwí, kọ́kọ́rọ́ tó ṣe pàtàkì ní títọ́ ọmọ. Ká tó lọ sínú ìjíròrò yìí, mo fẹ́ kí àwọn olùjíròrò káàbọ̀ sórí ètò yìí. Ìyá wa, arábìnrin Táíwò aya Adéoyè, ẹ káàbọ̀ sí orí ètò yìí o. Ẹ kú lé dádì. Àlàáfíà lẹ dé o. Àlàáfíà ni sà. Gbogbo ilé ńkọ́ o. Àlàáfíà sà. Bàbá wa àlùfáà àgbà, Fẹ́nrẹ́bù Adéyẹmí Ògúnbíyì, ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ kú lé o bàbá. Sí dáadáa lẹ dé o. Àlàáfíà ni wà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ilé ńkọ́ o. Àlàáfíà ni gbogbo ilé wa sà. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò mọ̀ tì wá lẹ́yìn o. Àmín. Gẹ́gẹ́ bí mo ṣe wí, ìbáwí, kọ́kọ́rọ́ tó ṣe pàtàkì ní títọ́ ọmọ. Ibi kíkà wa lónìí ó ní ìwé HEBERU orí 12 ẹsẹ̀ 5 títí dé 11. Màmá Táíwò aya Adéoyè, ẹ bá wa kà. Ẹ̀yin sì ti gbàgbé ọ̀rọ̀ ìyànjú tí ń bá yín sọ bí ọmọ pé, ọmọ mi, má ṣe aláìnáání ìbáwí Olúwa, kí o má sì ṣe rẹ̀wẹ̀sì nígbà tí a bá ń bá ọ wí. Nítorí pé ẹni tí Olúwa fẹ́, òun ni ó bá wí, a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà á. Ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí. Ọlọ́run ń bá yín lò bí ọmọ ni. Nítorí pé ọmọ wo ní ń bẹ tí baba kì í bá wí? Ṣùgbọ́n bí ẹ̀yin bá wà ní àìsí ìbáwí nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín, ǹjẹ́ ọmọ àlè ni yín, ẹ kì í sì ṣe ọmọ. Pẹ̀lúpẹ̀lú, àwa ní bàbá wa nípa ti ara tí ó ń tọ́ wa, àwa sì ń bu ọlá fún wọn. Àwa kì yóò kúkú tẹríba fún bàbá àwọn ẹ̀mí kí a sì yè. Nítorí wọ́n tọ́ wa fún ọjọ́ díẹ̀ bí ó bá ti dára lójú wọn. Ṣùgbọ́n òun fún ara rẹ̀ wá kí àwa kí ó lè ṣe alábàápín ìwà mímọ́ rẹ̀. Gbogbo ìbáwí kò dàbí ohun ayọ̀ nísinsìnyí, bí kò ṣe ìbànújẹ́, ṣùgbọ́n níkẹyìn á so èso àlàáfíà fún àwọn tí a ti tọ́ nípa rẹ̀, àní èso òdodo. Ẹ ṣeun màmá Adéoyè. Yes, sir. Èròǹgbà wa lórí ẹ̀kọ́ yìí, ìkíní ni láti ṣàyẹ̀wò iṣẹ́ pàtàkì ìbáwí nínú ìgbé ayé Kristieni
àti ìdílé. Ìkejì, láti ṣàyẹ̀wò ìdí tí ọmọ Ọlọ́run tó ń lépa ọ̀run àti ìdílé kò fi gbọ́dọ̀ kọ́. Ìkẹta, láti ṣàyẹ̀wò àtúnbọ̀tán ayé tí kò ní ìbáwí àti ìdílé. Ìfáàrà. Láti ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ lórí ẹ̀kọ́ yìí, a gbọ́dọ̀ ṣàyẹ̀wò àwọn kókó ọ̀rọ̀ bí ìbáwí àti òbí oníwà-bí-Ọlọ́run. Kí ni ìtumọ̀ ìtọ́ni bí ìwà tàbí ọ̀nà Ọlọ́run? Èyí túmọ̀ sí kí a fi àwọn ọmọ sínú ìgbé ayé tó wà ní ìbámu pẹ̀lú àfihàn àti ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni Bíbélì kọ́ wa nípa ìbáwí? Èyí ni ìtọ́sọ́nà tí a rí gbà láti tẹ̀lé àti ṣe ohun tó tọ́ ní ìlànà àti òfin tí a gbọ́dọ̀ múṣẹ àti fífi ìjìyà tí ó tọ́ fún ìwà tí kò dára ní ìbámu pẹ̀lú Bíbélì. Ìwé orí kejìlélógún ẹsẹ̀ 6 sọ pé, tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí yóò tọ̀. Kí ni ọ̀nà? Jésù dáhùn ní inú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6 wípé, èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tí yóò wá sí ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípa mi. Èyí ni àfojúsùnú Bíbélì. Iṣẹ́ pàtàkì ìbáwí láti inú Bíbélì kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. Ó jẹ́ ọkàn Ọlọ́run. Ó dìídì mẹ́nubà nítorí ó mọ̀ pé ayé kún fún rúdurùdu. Nítorí náà, ó pọn dandan fún òbí oníwà-bí-Ọlọ́run tàbí ká kú sí àkójọpọ̀ rẹ̀ báyìí wípé àwọn mẹ́ta wo ló wà tí òbí oníwà-bí-Ọlọ́run gbọ́dọ̀ fi sọ́kàn. A mọ̀ wípé lákọ̀ọ́kọ́ ìbáwí gbé ìdúróṣinṣin dúró. Nínú ayé ìdìbàjẹ́ yìí, àwọn ọmọ ti lajú sí ìdìbàjẹ́. Nítorí náà, ìbáwí ó lè ran àwọn ọmọ tiwa lọ́wọ́ láti ní ìgboyà sí ìdìbàjẹ́ kí wọ́n sì gba ìmọ̀ Ọlọ́run tó péye. Ìkejì, ìbáwí máa ń bí ìrònúpìwàdà. Ìbáwí ó máa ń bí ìrònúpìwàdà. Ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni Ọlọ́run ti bá orílẹ̀-èdè Ísírẹ́lì wí láti darí rẹ̀ sí ìrònúpìwàdà. Bákan náà ni ó ṣe fún wa. Ọlọ́run bá àwọn tí ó fẹ́ wí nínú ìwé HEBERU orí 12 ẹsẹ̀ 6. Ó mọ àyà ọmọdé ní wèrè. Ó mọ̀ pé nínú ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú rẹ̀ ẹ̀bùn ni. Torí ẹ̀ṣẹ̀ ó yọrí sí ikú ti ẹ̀mí. Ìwé òwe orí 22 ẹsẹ̀ 15 sọ pé, lé àyà ọmọdé ni wèrè dì sí, ṣùgbọ́n pàṣán ìtọ́ni ni yóò lé jìnnà kúrò lọ́dọ̀ rẹ̀. Ìjẹrora díẹ̀ tàbí pípàdánù iyì kò ṣeé fi wé ayérayé láti ọ̀dọ̀ Ọlọ́run. Ojúṣe wa tó ga jù pẹ̀lú òbí ni láti mú àwọn ọmọ wa pẹ̀lú ara wa dé ìjọba ọ̀run. Ìkẹta, mímú ìdàgbàsókè dé bá ìwà Kristieni. Ìdánilójú fi hàn ìpamọ́ra ìbáwí fún ìgbà díẹ̀ máa ń so èso ìwà bí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀. Àwọn mẹ́ta tí òbí gbọ́dọ̀ dìmú nìyí. Kó mọ̀ pé ìbáwí ń gbé ìdúróṣinṣin dúró. Ìbáwí ó mú ènìyàn lọ sínú ìrònúpìwàdà. Bẹ́ẹ̀ ni ìdàgbàsókè máa ń dé bá ìwà Kristieni ẹni tó bá gba ìbáwí. Gbogbo eléyìí ló tọ́ kí Kristieni kí a fi sọ́kàn nígbà tí a bá ń tọ́ ọmọ tàbí tí a bá ń ṣe ìbáwí fún ọmọ. A fẹ́ lọ sínú ìbéèrè fún àwọn olùjíròrò tá a wà lórí ètò yìí lónìí. Ìbéèrè àkọ́kọ́, ọ̀dọ̀ àlùfáà àgbà ni màá ti bẹ̀rẹ̀, lọ́dọ̀ bàbá wa Fẹ́nẹ́rẹ́bù Adéyẹmí Ògúnbíyì. Báwo la ṣe lè ṣàlàyé ìbáwí
àti kí ni èrò rẹ nípa rẹ̀? Báwo la kí ni ó ń jẹ́ ìbáwí? Kí lẹ rò nípa ìbáwí? Ẹ ṣé bàbá wa olóòtú. Gẹ́gẹ́ bí a ti sọ, ìbáwí a lè túmọ̀ rẹ̀ ní ìbániwí. Ìbániwí. Ó jẹ́ ọ̀nà kan pàtó láti tọ́ ọmọdé ní ọ̀nà Ọlọ́run, láti mú wọn kúrò nínú oko ìparun. Gẹ́gẹ́ bí onísáàmù 51 ẹsẹ̀ 5, ó ní kíyèsí nínú àìṣedédé ni a gbé bí mi, àti inú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Ìyẹn sọ fún wa pé gbogbo ọmọdé ni wọ́n wà ní ọ̀nà àìṣedédé. Ọ̀nà kan pàtó tá a lè gbà láti mú wọn kúrò nínú ọ̀nà àìṣedédé yìí, òun ni ìbáwí. Tá bá dẹ̀ wo ohun tí òǹkọ̀ HEBERU tí a gbé yẹ̀wò, ohun tí ó sọ fún wa ní HEBERU orí 12 ẹsẹ̀ 11, ó ní gbogbo ìbáwí kò dàbí ohun ayọ̀ nísinsìnyí. Torí pé ọmọ tí ẹ bá báwí, inú òun dùn. Inú ò lè dùn. Inú máa bí. Adẹnu ṣúkúṣúkú. Even adiju pàápàá adiju mọ́rí. Nítorí pé ohun tẹ́ ẹ báwí yẹn, ohun tó fẹ́. Ohun tó ń dùn mọ́. Tó dùn mọ́. Lákòókò náà. Gẹ́gẹ́ bí àwọn bàbá tí wọ́n ní ikún jọ̀gẹ̀dẹ̀. Ikún rẹ̀dí. Láì mọ̀ pé ohun tó lè pa á, ohun tó tẹ̀ bá pa ni. Ohun ló ń jẹ. So ìbáwí ni ọ̀nà tá a lè fa ọmọdé kúrò nínú oko ìparun. Síwájú sí ní èrò tèmi, tá bá wo ìwé Òwe orí 13 ẹsẹ̀ 14, ó ní ẹni tó bá fa ọwọ́ pàṣán sẹ́yìn, ó kórìíra ọmọ rẹ̀, ṣùgbọ́n ẹni tó bá fẹ́ á máa tètè ná. So ìbáwí jẹ́ ọ̀nà tá a máa fi ìfẹ́ hàn sí ọmọ, ṣùgbọ́n ọmọ máa wò gẹ́gẹ́ bí ìfìyàjẹni, ṣùgbọ́n ọ̀nà tá a fi ìfẹ́ hàn sí ni. Síwájú sí ìwé Òwe orí 22 ẹsẹ̀ 15, ó ní ní àyà ọmọdé ni wèrè dì sí, àti pé pàṣán ló máa lé wèrè jáde. Òun ni ó lè lé wèrè yẹn jáde. Ìyẹn ni gẹ́gẹ́ bí òbí, a ò gbọ́dọ̀ fa ọwọ́ pàṣán sẹ́yìn. Àwa náà níbi tá a dé ìyá oríṣiríṣi pàṣán tá a ti jẹ ká tó di ènìyàn lónìí. Ṣùgbọ́n òbí tó bá ti fa pàṣán sẹ́yìn kò ní ìbániwí ọmọ, ó ti lé ọmọ yẹn fún ẹkùn láti pàjẹ́. Ẹ ṣeun. Ó dáa, ìyá. Ǹjẹ́ o gbà pé ìbáwí ṣọ̀wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìdílé Kristieni lóde òní bí? Bẹ́ẹ̀ ni bàbá wa. Ẹ já gbọ́. Nítorí lóde òní, ní ayé tá a wà yìí, ìbáwí ṣọ̀wọ́n pẹ̀lú àwọn nǹkan tó ń lọ ní ìgboro láwùjọ wa. Àti máa rí i pé ìbáwí ó ṣọ̀wọ́n. Àwọn òbí mìíràn gan tí a bá bá ọmọ wọn wí, wọn kì í fẹ́ kán bá ọmọ wọn wí. Má fọwọ́ kàn o. Má fọwọ́ kàn. Mo mọ̀ ìyà tí mo jẹ́ kí n tó rí ọmọ yìí. Wọ́n bá mi bá wí, ẹ bá ti fẹjú ẹ̀sùn mi, kí n bá wí fúnra mi. Ìdí ni a lè rí i pé ìbáwí ṣọ̀wọ́n, àti pé ní àwùjọ wa lénìí, nínú ìjọ wa gan lénìí, a máa rí oríṣiríṣi. Tí Bíbélì dẹ̀ ti sọ fún wa wípé ní ìgbẹ̀yìn ayé ìgbéwu yóò dé, tó ní kálukú yóò máa ṣe kíni tí yóò máa ṣe tirẹ̀. Ewu ìgbà ìkẹyìn ni eléyìí tó jẹ́ pé àwa òbí Kristieni a gbọ́dọ̀ ṣe akitiyan láti bá àwọn ọmọ wa wí, tó bẹ́ẹ̀ gẹ́ nígbà tí òpin ayé bá dé, tá a bá tiẹ̀ wá parí ayé yìí, gbogbo wa àti àwa àti àwọn ọmọ wa á lè yọjú sí ìjọba Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Bàbá wa àlùfáà àgbà Ògúnbíyì, ǹjẹ́ ẹ gbà pé ìbáwí ṣọ̀wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìdílé Kristieni lóde òní bí? Bẹ́ẹ̀ ni bàbá wa olóòtú, bí ó ti rí gan-an la sọ. Gẹ́gẹ́ bí màmá wa ti sọ, tá bá wo Tímótì kejì orí 3 ká wo ẹsẹ̀ 3 tó ṣáájú. Ó ní ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbéwu yóò dé, torí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìmọ́, aláìnífẹ̀ẹ́, aláìlèdáríjini, abanijẹ́, aláìlèkóra ni wọn níjàánu, òǹrorò, aláìnífẹ̀ẹ́ ohun rere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá bá wo ohun tá a pè ní ìdí onígbàgbọ́ lónìí, ìbáwí ti sọnù. Pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ onígbàgbọ́ lóde òní, àwọn àṣà ọ̀làjú,
ètí àti àwọn tó ní oore ọ̀fẹ́ tó ń lọ sí òkè òkun tí wọ́n ti rí lọ́hùn tí wọ́n ti wá tako àṣà tiwa níbí báyìí pé ìdílé onígbàgbọ́ ó gbọ́dọ̀ jẹ́ ìdílé tá a gbọ́dọ̀ pè ní ìdílé àwòkọ́ṣe tí mo tẹ́ pé àwọn ọmọ yẹn a ò bá wọn wí àti ń tì wọ́n pé ẹ̀kọ́ tó bá ti kọ́ léèwé ó ti parí kò rí bẹ́ẹ̀ o àwọn bàbá wa bọ̀ wọ́n ní ilé làáwò ká tó sọ ọmọ lórúkọ ni o àti pé ọmọ tí a ò bá bá wí lónìí ilé tá a bá kọ́ àwọn ló máa gbé tà wọ́n dẹ̀ sọ fún wa wípé kéèké la ti ń pàka ìrókò tó bá ti dàgbà tán báyìí apá ìkámọ́ abẹ̀ sí máa gbẹbọ so lóde òní ọ̀pọ̀lọpọ̀ ìdílé onígbàgbọ́ ni wọ́n ti fi ọwọ́ yẹpẹrẹ mú ìbáwí oúnjẹ ló fà lóde òní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń ṣe tó ń yàyàkuyà káàkiri bá ẹ bèrè pé kí lorúkọ wọn ohun tó burú jù ni pé orúkọ àwọn ìdílé onígbàgbọ́ ni yóò máa jáde tí wọ́n máa jẹ́ tó náà mo rọ̀ wá gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wa nílé tá à ń gbọ́rọ̀ yìí ẹ jọ̀wọ́ ìbáwí ti sọnù láwùjọ wa ẹ jẹ́ kó ti ọ̀dọ̀ wa bẹ̀rẹ̀ kó tinú ìdílé kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ kó ń kálukú kẹgbà jáde ọmọ tí ọ̀gá ti gbọ́ràn ká fi ẹgbà ká fi bá wèrè àyà rẹ̀ ká lè jáde. ẹ ṣe lọ́dọ̀ yín náà mo sì wà bàbá wa àlùfáà àgbà ẹ̀rẹ́bù Adéyẹmí Ògúnbíyì kí ni okùnfà àti ipa àìní ìbáwí ní àwùjọ wa lónìí kí ni ó ṣe okùnfà rẹ̀ ṣé èsì pé à ń wo àwòkọ́ṣe ẹ sọ lẹ́ẹ̀kan wípé àpapọ̀ àwọn tí wọ́n lọ rìn àjò tí wọ́n padà dé bá a ṣe ń ṣe lọ́hùn láwọn náà ń ṣe ní ìsìn torí tó bá bọ́mọ wí láwọn ìlú kan lókèrè bóyá ẹni ó tiẹ̀ dé kóòtù tí ọ̀bà rẹ̀ wọ̀n he kí ló ń fa okùnfà àìní ìbáwí àwọn ọmọ láwùjọ wa lónìí. ẹ ṣe bàbá wa olóòtú ohun tó jẹ́ okùnfà àìní ìbániwí àwọn ọmọ wa lónìí ó pọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ àkọ́kọ́ òun ni mo ti dọ́gbọ́n mẹ́nubà díẹ̀ ní àwọn àṣà aláṣà tí à ń kó lọ́dọ̀ wa ń bí báyìí a ní oore ọ̀fẹ́ láti bọ́ ọmọ wí láti fi ẹgba dára sí ayé rẹ̀ kó ba lè yí padà fún ìrònúpìwàdà tòótọ́ ó ṣe pàtàkì tá bá dẹ̀ wò dáradára àwọn tá a jẹ́ òbí lóde òní a jẹ a ó mu a ó wápò a ó sàásọ̀ kò jẹ́ ká rántí tún ilé wa ṣe. à ń kọ́ ọmọ sósítẹ́ẹ̀lì. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ò tí tọ́ ọmọ ọdún mẹ́fà àti fi sí iléèwé tá a máa gbé tó yẹ kókó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá àti ìyá rẹ̀ kó mọ bí a ti ń gbàdúrà kó mọ bí a ti ń kíni. a ti kẹ́rù rẹ̀ lé lórí láti a ti kẹ́rù rẹ̀ wo ó yá máa lọ sí iléèwé lọ máa gbé bọ́dà. gbogbo ìyẹn dẹ̀ lóhun tó wá fà á ohun tó tó wá burú jù ni pé gbogbo ẹ̀rọ ayélujára yìí ó ṣe àkóbá púpọ̀ ó ṣe àkóbá ju ètò dára jùlọ. ẹjẹ́ àwò báwo ló ṣe rí. láìpẹ́ yìí la gbọ́ ti iléèwé kan àwọn ọmọ iléèwé kékeré tí wọ́n ti primary school ká sọ pé ọmọ kékeré ibẹ̀ ó ń bára wọn ṣe níbo náà ti rí nínú ẹ̀rọ yìí náà ni òun lọ pé òun tí kìíní tó ti fà ó dáa ju ó pọ̀ ju ètò dára tó ṣe lọ. so a lè rí àwọn okùnfà ìwà àìní ìbáwí láti gbogbo orúbẹ yẹn ìyá wa ìyá Táíwò Ayádéoyè kí lẹ́yìn náà rí sọ sílẹ̀. ẹ ṣe olóòtú a rí i pé okùnfà nǹkan tó ń ṣe okùnfà àìní ìbáwí ó pọ̀ tó yẹ ìdílé tí ò bá ní ìbẹ̀rù Ọlọ́run ẹ máa rí okùnfà ìbáwí máa ṣe ó máa fà sẹ́yìn ń bẹ̀ ìdílé tí ò ní ìbẹ̀rù Ọlọ́run tó jẹ́ pé wọn ò fi ìbẹ̀rù Ọlọ́run pilẹ̀ ìdílé yẹn ẹ rí i pé gẹ́gẹ́ bí ènìyàn nǹkan téèyàn bá ní lèèyàn lè fún yàn nǹkan téèyàn ò bá ní gẹ́gẹ́ bí ẹnìkan kò lè fún yàn ṣùgbọ́n ìdílé tí ò bá ti níbẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bí òbí àwa náà gbọ́dọ̀ níbẹ̀rù Ọlọ́run tá a bá níbẹ̀rù Ọlọ́run á lè gbin ìbáwí sínú ayé àwọn ọmọ wa tó dẹ̀ pé àwọn ọmọ yẹn wa gan ni àwòkọ́ṣe fún àwọn ọmọ yẹn náà wọ́n á máa wò wá wọ́n á máa ṣe bí a ṣe ń ṣe ṣùgbọ́n tí òbí ò bá ti ní ìbẹ̀rù Ọlọ́run nínú irú ìdílé bẹ́ẹ̀ yẹn ìbáwí ó máa mẹ́hẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. ilé ètò káàdì rẹ̀ ọ̀dọ̀ màmá Táíwò Ayádéoyè ni màá ti bẹ̀rẹ̀ kí ló gbọ́dọ̀ jẹ́ ipò Kristieni nípa ìbáwí ọmọdé kí ni ipò tí Kristieni gbọ́dọ̀ dúró sí. ipò tí ó ṣe pàtàkì ni Kristieni gbọ́dọ̀ dúró sí lákọ̀ọ́kọ́ irú Kristieni bẹ́ẹ̀ irú òbí bẹ́ẹ̀
ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ọkàn Ọlọ́run, tó ti fi ayé ẹ̀ fún Jésù, tó ti mọ ọ̀nà ìgbàlà. A mọ ẹ̀tọ́ nǹkan tó tọ́ nígbà táwọn ọmọ wa bá ń ṣe àwọn nǹkan kan tó kù díẹ̀ káàtó, a lè mọ ọ̀nà tí a ó ṣe kí ni o, tí a ó gbà bá wọn wí tá a fi lè wọlé sí wọn lára. Kì í ṣe pé ní táwa gan bá ń ṣe tí ò da káwá jẹ́ káwọn ọmọ yẹn máa náà. Àwọn ọmọ yẹn gan ò ní lè ṣe, wọn ní lè kò ní dáa kán jogún ẹ̀. Àti wípé nígbà tá a bá ń bá wọn wí, táwa gan bá ń ṣe àwọn nǹkan tá à ń bá wọn lé lórí, àwọn ọmọ yẹn wọn ò ní fetí sí nǹkan tá à ń ṣe. Wọ́n á kàn tiẹ̀ sọ fún wa gan pé adádì ṣe bẹ́ẹ̀ náà ṣe wá ní pé kèmí má ṣe. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Gẹ́gẹ́ bí òbí, a gbọ́dọ̀ dúró sí ibi tó ṣe pàtàkì, ibi àwòkọ́ṣe táwọn ọmọ wa tí wọ́n máa ṣe kí ni tó máa wò lára wa. Tó jẹ́ pé nígbà tí ọmọ yẹn tó bá gbé irú ìwà kan wálé tó gbèdé, tí òbí á lè sọ fún un pé ta lórí tó ṣe irú ẹ̀ nù lé ìrí tí ìwọ wá fi lọ gbé irú ìwà ìwá, ọmọ yẹn náà jígìrì á ronú pìwàdà. Ẹ ṣeun. Ní ìparí, ìwé mọ́ pé òbí sí dídáàbòbò àwọn ọmọ wọn kúrò nínú ìparun ìgbé ayé tí kò ní ìbáwí. Dídàgúnlá sí àìgbọ́ràn àwọn ọmọdé lè jẹ́ kí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ parun lójijì. Gẹ́gẹ́ bí Kristieni, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ wá lógún ju ohunkóhun lọ. Bóyá ń gbọ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé, a ti bu ẹ̀kẹ́lù lónìí ìbáwí, a sì gbà wípé àwa náà rí gbogbo ibi tá a ti kà nínú Bíbélì wípé àyà ọmọdé ni wèrè dì sí, ẹgba ló sì máa ń tú ká. Tọ́ ọmọ rẹ kí ó lè fún ọ nísinmi ni Bíbélì sì tún wí. Ẹnikẹ́ni tó bá fẹ́ ní ìsinmi ayérayé, ó gbọ́dọ̀ tọ́ ọmọ rẹ̀, ó gbọ́dọ̀ tọ́ àwọn èso rẹ̀, kírú ẹni bẹ́ẹ̀ gan fúnra ẹ̀ lè jẹ́ àtẹ́wọ́gbà fún Ọlọ́run. Bóyá ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ kọ àkọránṣẹ́ sí wa lórí ẹ̀rọ WhatsApp wa 08147194733. Bí ẹ bá ti tẹ àtẹ̀ránṣẹ́ sí wa, a ó dá yín lóhùn. Bó bá sì yẹ pé ká gbé wá sórí ẹ̀rọ láti tún kẹ́yìn káwọn èèyàn náà tún bá wa dá sí, a ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Lẹ́ẹ̀kan sí, mo fẹ́ kí màmá wa arábìnrin Táíwò aya Adéoyè. Ẹ ṣé olóòtú. Ẹ kú dìde o. Yes sir. Ṣé tá a bá tún pè yẹn mọ̀ dá wa lóhùn? A mọ̀ dá yín lóhùn bàbá wa. Orúkọ Jésù yóò mọ̀ dára fún yín o. Àmín. Àlùfáà àgbà Venerable Adéyẹmí Ògúnbíyì, ẹ káàbọ̀ sórí ètò yìí o. Ẹ ṣeun púpọ̀ púpọ̀ bàbá wa. Ṣé tá a bá tún pè yín náà ẹ mọ̀ dá wa lóhùn? Lábẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run. Jésù yóò mọ̀ wà pẹ̀lú yín o. Àmín. Èmi náà olóòtú ètò yìí, òun ni àlùfáà àgbà Very Reverend Samson Adébóyè Àwòyọ̀dé. Mo gbàdúrà lórúkọ Jésù, àwọn ọmọ wa ò ní dọmọkọ́mọ mọ́ wa lọ́wọ́. Àmín. Torí ọmọ la ṣe ń ṣiṣẹ́, lórúkọ Jésù àwọn ọmọ náà wọn à ní dọmọ tí ó bà wá lórúkọ jẹ́. Àmín. Ìjọba ọ̀run sì lèrè onígbàgbọ́, àá fìjọba ọ̀run ṣèrè jẹ́ o. Àmín. Àlùfáà àgbà Adéyẹmí, ẹ kọ́ wa ní ẹsẹ̀ àkọ́sórí ká máa wí tẹ̀lé yín. Ìwé òwe orí kẹfà. Ìwé òwe orí kẹfà. Ẹsẹ̀ ìkẹtàléníogún. Ẹsẹ̀ ìkẹtàlélógún. Nítorí pé nítorí pé àṣẹ ni fìtílà. àṣẹ ni fìtílà. Òfin sì ni ìmọ́lẹ̀. Òfin sì ni ìmọ́lẹ̀. Àti ìbáwí. Àti ìbáwí. Ẹ̀kọ́ lé ọ̀nà ìyè. Ẹ̀kọ́ lé ọ̀nà ìyè. Lórúkọ Jésù Kristi, agbára tá a fi bá àwọn ọmọ wa wí tí wọ́n fi jẹ́ ènìyàn, Ọlọ́run á fi fún wa. Àmín. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín o fún eléyìí tẹ́ fún wa lórí ọ̀fẹ́ láti ṣe lónìí. Ọ̀rọ̀ yín ti jáde, àwọn ènìyàn sì ti gbọ́. Ẹ̀mí láti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, Olúwa ẹ gbé wa ẹnìkọ̀ọ̀kan wa o. Àmín. Bàbá gbàdúrà o, gbogbo ẹni tó ti gbọ́rọ̀ yìí lónìí, má jẹ́ kán gbọ́ sí ìdálẹ́bi. Àmín Jésù. A máa yàn ọ́ títí láì. Àmín. Torí Jésù Kristi Olúwa wa. Àmín.